Ẹ kú jókòó rẹ̀. Báwo ni ọmọ? Mo wà ń bọ̀ kí n sáré dọ́jà padà. Ó dáa. Kò sí wàhálà. Ó dáa. Wo bá tẹ̀ dé sẹ̀ máa sọ fún kó wá fa sí TikTok àbí kí n pè é. Kó wá fa sí kó lè bọ̀tá mi. Ibi ọjọ́ orí tèmi dé ẹsẹ̀ yìí kó tó jẹ́ pé ìwòkíwò ni màá máa wò. Lọ́hùn. Ìyé tẹ̀dá. Adigun. Ìyá Jáàkì náà. Ìyá Jáàkì. Wá ìyá Jáàkì ò sí lè. Bí sọ̀rọ̀. Ó lọjà. Kíkà ń kàn mí o. Kò dígbére fẹ́ náà. Ó lọjà kò dígbére fẹ́ mi. Kò dígbére fẹ́. Orogbele ni. Èmi yẹn orogbe. Wá gbẹ̀gàn ẹ̀ kó jókòó síbi. Ṣé òun lọ́kọ kàbẹ́ mi lọ́kọ? Kí n sọ ó tọ̀rọ̀ fẹ́. Ìyàwó rẹ̀ ọjà bẹ ló lọ. Kò rántí dígbére fẹ́. Òun ni náà ń bí ẹ tó yìí. Ṣé o mọ̀ pé àtìjẹ́rìn òun ni mo ti wá kí yín náà léyìí? Àbí àtìjẹ́rìn kọ́ lọ? Ló bá jáde lọ. Mo máa ń tọ́ ẹ dáadáa. Ló bá jáde lọ. Ò ní dígbére fún ìyàwó rẹ̀. Ló bá lọ á bá dé. Ó lè aago ó bá wù ẹ́ ló máa dé iná lébi yìí. Mi ní ṣètò pé ojú ọmọ mi kí n má sọ ó tọ̀rọ̀ fẹ́. Bí ọkùnrin bá má kó le sọ fún ìyàwó rẹ̀ ìyá alágbájá ń bọ̀ ń dé ọ̀dọ̀ Àdìgún wá. Gbẹ́rẹ́ bí wọ́n bá bẹ́nìkan bá dé á bá béèrè rẹ̀ ìyá alágbájá rẹ̀ tó sọ pé lọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n wà. Àmọ́ ẹ máa lọ bó ṣe wù ẹ́ kò sí control. Ó wá dé sẹ́yìn nítorí pé ìyàwó rẹ̀ ò ṣetán pẹ̀fẹ́ iná wá ń bí ẹ. Ọjà abẹ ló lọ kó mú un yóò ń jẹ. Ẹ má bínú bá mi. Yọ sí ìbínú. Kó ṣe tán TikTok rẹ̀ yóò gbé síbí yóò jẹ́ pé ìwòkíwò ní wò kó wá fásí rẹ̀ kó bí mi. Bàbá wọn yá ọmọdé wọn wo sẹ́yìn ẹ̀. Yóò wo sẹ́yìn ẹ̀. Ẹ̀mí ìwò yẹn. Báwo ń bọ̀. Ó dáa.